And they say I was lying. I say, if I'm lying, all of you join me. Let us go to Nyarwe Farm District. Go and prove me wrong with the people on the ground. They say the number that I mentioned on social media was lie. Bang bam. I'd like you to watch this video. Now one of my police friend waiting for North now send me this particular video. When I see this video, I shout. And I ask a question. Is Nigeria not fighting an ongoing secret war? See the kind of machine gun where these people carry. See the kind trucks them. See their ammunition, see everything. And you want me to believe all is well? Eh? Chilekele. Before you go say no be Nigeria, ma play the audio of the video for you. May hear everything. Just listen. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Share go to Yoruba. Baba Adebayo jáde o. Wọ́n ní ẹ̀jẹ̀ run lórí Nàìjíríà gidi gan o. Wọ́n ní protest tó máa ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Wọ́n ní ẹnu ò ní ká o. Wọ́n ní kẹ́ má fi wo protest ìgbà EndSARS tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ṣe ṣáà rí pé bàbá tó ń sọ̀rọ̀ ní alákọ̀ọ́kọ́ yẹn, bàbá yẹn ṣàlàyé ìgbà tí wọ́n ní wọ́n pa àwọn Kristẹni ní ilẹ̀ Haúsá. Wọ́n ní Amẹ́ríkà ń dọ́gbọ́n ni láti fi gba ilẹ̀ wa ni, pé kò ń ṣe pé Kristẹni nìkan náà ń pa. Okay, tá bá ní kò ń ṣe Kristẹni nìkan náà ń pa, ẹ tún wo àwọn ammunition ńláńlá tó wà lọ́wọ́ àwọn Boko Haram, lọ́wọ́ àwọn agbénipa. Adẹ̀ níjọba nínú ìlú yẹn, àwọn ìjọba ò sọ̀rọ̀, àwọn gómìnà ò sọ̀rọ̀. Òun ni bàbá yìí wá jáde o. Ṣé wọ́n ní protest tó máa ṣẹlẹ̀ lọ́wọ́ yìí? Protest yìí ó máa kọjá bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n máa pa àwọn olórí oríṣiríṣi àwọn governors kan máa farako, oríṣiríṣi àwọn ọlọ́pàá, àwọn ológun. Wọ́n láwọn èèyàn ní bẹ̀rù o. Kò ń ṣe àwọn ìbẹ̀rù tán ti ń fi lé àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán fi sí ọkàn wọn. Ṣé ìlú la wà yìí nígbà tí olórí wà ní ìlú tí àwọn ilé tún ní irú àwọn mọ́tò yìí? Bọ̀ tó bá jẹ́ pé àwọn governors ni wọ́n bú àbí wọ́n bú àwọn pastor, ẹ máa sáré locate ibi téèyàn yẹn wà, ẹ máa lọ arrest èèyàn, immediate arrest. Now kí ló tí wọ́n lè arrest àwọn Boko Haram tí wọ́n ní gbogbo àwọn ammunition láì? Bàbá yìí ti pariwo, wọ́n ní riot tó ń bọ̀ yìí kò sẹ́ni tó lè dúró de o. Wọ́n ní ẹ̀jẹ̀ ń rún lórí Nàìjíríà gidi gan. Ẹjọ́ ẹja gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Bàbá Adebayo, because ìran yìí a máa ní ó ń bọ̀. Bóyá jíṣẹ́ kú nìyẹn ní last time, kú yẹn ti ṣẹlẹ̀. Wọ́n tún ní kú mi ń bọ̀ báyìí. Nísìnyí bàbá yìí tí wá ti ní serious revolution máa ṣẹlẹ̀. Tọ́jú táwọn èèyàn bá bọ́ta báyìí, wọn ò ní bẹ̀rù kú, wọn ò ní bẹ̀rù bọn. Ẹjọ́ ẹja gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Don't forget to subscribe, like and share. In Jesus' name our Lord. Àmín dáadáa. Amen. Ẹ jọ̀ọ́ mo fẹ́ ká fi ìmọ̀ I want us ṣọ̀kan to pray with one accord. gbàdúrà tí a fẹ́ gbà yìí. Pray the prayer points we are going to pray. Ẹ̀yin tẹ́ ń wò wá ní gbogbo àgbáyé, Those watching us all over the world, ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan let's pray with one accord. gbàdúrà yẹn dáadáa. Let's pray with one accord. Ó bẹ̀bẹ̀. I beg. Ẹ jẹ́ á porúkọ Jésù. Let's call the name of Jesus. Fi àánú Use mercy kánsù àgbàrá ẹ̀jẹ̀. to cancel bloodbath. Ẹ jọ̀ọ́. Please. Ẹ jẹ́ ká fi mo mọ̀ pé àwa Ọlọ́run wa ká lè ra àánú gbà. I know we've come to see God so that we can receive mercy. Tí àlàáfíà bá wà, If there is peace, àánú tó fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run ló lè lò nínú àlàáfíà. the mercy you want to get from God, you can use it in peace. Mo fẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. Let's be united. Let's be in one accord. Àdúrà la fẹ́ fi gbogbo nǹkan tí mo rí gbà. All what God has shown me, we're going to use it to pray. Àdúrà mo fẹ́ ká fi gbà. I want us to pray. Mo bẹ̀ yín, mo fi Jésù I olùgbàlà beg bẹ̀ yín. of you, I beg in the name of Jesus Christ, our Ọlọ́run Savior. fi àánú God use mercy gbogbo orílẹ̀-èdè. in all these nations, Kì í ṣe pé Yorùbá nìkan. not Yoruba race alone, Gbogbo orílẹ̀-èdè. in all the nation. Fi àánú kánsù àgbàrá Use ẹ̀jẹ̀. mercy to cancel bloodbath. Praise the Lord. Hallelujah. Ṣẹ́rí,
ẹ bá gbàdúrà yìí dáadáa. If we don't pray this prayer very well, mo fẹ́ ká gbàdúrà yìí dáadáa k'Ọlọ́run gbọ́. I want us to pray so that God will answer. protest kan máa ṣẹlẹ̀. A protest will happen, will take place. àwọn èèyàn ò ní kọ ikú. People will not mind to die. èmi ò tiẹ̀ ní kán má pa àwọn olórí yín. I'm not saying they should not kill the leaders. protest yìí ṣẹlẹ̀. The protest is going to take place. bó dẹ̀ nígbà bẹ̀ sí ń para wa. And I can say that we started killing each other. bó nígbà bẹ̀ sí ń para wa. Started killing each other. àwọn èèyàn pa àmì. People killed the army. àwọn àmì tó kú ló pọ̀ jù. The army that died, there were many. ẹ gbàdúrà yín o. Pray this prayer very well. olùwàjẹrán ànúgbà olùwàjẹrán bó bá rà ànúgbà tí ò sálàáfíà lù kọ́. God, let me receive mercy. Lord, let me receive mercy. If you receive mercy, àbí tọ́lọ́run bá ṣàánú fún ẹ tó owó bá dé owó kọ́ ló fẹ́ fi róúnjẹ ni. and if God have mercy on you and you have the money, I know you're going to want to buy food. protest mo rí irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí eléyìí ìran ńlá tí mo rí ojú ti EndSARS. The protest I saw has never happened before. It's more than that of wọ́n EndSARS. pa ọba wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ẹ̀rí tó ń wa gbádá kiri ní sẹ́nẹ̀tì ní azorọ́ọ̀kù wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ wọn dà. Kings were killed. Senators were killed. borí pé nínú ìran yẹn àwọn èèyàn anybody ò kọ ikú. I can see in that vision, people have made up their mind. They were ready to die. They don't mind if they die. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o. Please, I beg of you. bíbélì máa ń jẹ́ kó yé wa wípé àdúrà àwọn olódodo. The Bible made us to understand that the prayer of the righteous availeth much. bọ́lọ́run bá tiẹ̀ fẹ́ ṣe kó gbé gba àárín wọn kó máa para wọn. If God wants to do it, let it take it into their midst. Let them be killing each other. ṣé irú ẹni tó sọ pé kí gbogbo àwọn Yíbò kí wọ́n gba ilẹ̀ Lagos State ṣé irú ìyẹn ẹrù kó lè wà lálàáfíà? The person that said, let those from the east take over Lagos State, can that person be in peace? mo rí pé wọ́n pa ọ̀gbẹ́ni yẹn. I can see that that man was killed. wọ́n wá gé ìkìrín ẹ̀ wọ́n pín sí gbogbo ilẹ̀ Yorùbá. And it was cut into pieces and distributed into different mi fẹ́ dárúkọ ẹni o. I don't want to mention the name. toró láwọn wòlíì òkùnkùn dẹni. Because he has prophets and his darkness. ẹ fi tara gbàdúrà. Let's pray with zeal. Ọlọ́run tìtorí àánú. God, because of mercy àti tìtorí àwọn àyànfẹ́. and because of your beloved. ẹ gbàdúrà yìí o. Pray that prayer very well. ṣé rí àwọn tó lọ sí jù làwọn force. Those that died àwọn most were ológun those ọlọ́pàá that were into nínú ìran yẹn forces. àwọn yẹn àwọn politician yín ló lọ sí jù. The politicians, the police. ọ̀pọ̀lọpọ̀ ibi They are mi most dáwóró. Many places became desolate. Olúwa kí ló ti rí Olúwa lóhun tó ń bọ̀ wá. God, what happened? ṣe yín lórí yẹn o. What is going to happen? torí òun máa ká ojú òun sí ẹ̀gbẹ́ kan fún yín. Because it's going to look at one side. ẹ jọ̀ọ́ Please, mo bẹ̀ yín. beg of you. mo bẹ̀ yín jẹ́ ká gbàdúrà yìí. Let's pray this prayer very well. jẹ́ ká gbàdúrà yìí o. Let's pray this prayer very well. bó o bá ra mọ́tò tí ìlú ò bá da ṣé o lè gbé jáde. If you buy a vehicle and there's no peace, kájẹ ló ra mọ́tò ó ra lé you bought a vehicle, oúnjẹ wà you bought lé a house, you have food at home. ṣọkàn ẹ lè balẹ̀ bí. Are you going to have peace of mind? àwọn ọmọ ẹ ń gọ́ How about your children? wọ́n wà lọ́nà jíjìn. That are in far Other distance, states. in other states. o èèyàn á lè nísinmi ọkàn. Can you have peace of mind? ẹ rò dáadáa o. Think very well. ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín o. I beg of you all. ẹ jẹ́ àfìmọ̀ ṣọ̀kan gbàdúrà. Let's pray with one accord. amen. Amen. ṣé mẹ́ dáadáa. Amen.
ẹ jẹ́ á kígbe sí Olódùmarè. Let's cry to Almighty God. Fi àánú cancel àgbàrá ẹ̀jẹ̀. Use mercy to cancel bloodbath. Ẹ̀jẹ̀ àwọn àyànfẹ́. The blood of the beloved. Ọlọ́run cancel ẹ̀. God, cancel this bloodbath. Ẹ jẹ́ á porúkọ Jésù Ọlọ́run àánú. Let's call the name of Jesus, God of mercy. Ẹ̀jẹ̀ àwọn àyànfẹ́. The blood of the beloved. Olúwa cancel ẹ̀. God cancel it. Ó yá ẹ pé Jésù, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù. Cancel ẹ̀jẹ̀ àwọn àyànfẹ́. Ẹ jọ̀ọ́. Cancel ẹ̀jẹ̀ àwọn àyànfẹ́. Dá ẹ̀jẹ̀ àwọn àyànfẹ́ dúró. Ikú lórí àwọn àyànfẹ́ lórílẹ̀-èdè. Ọlọ́run àánú kádànù. Ẹ̀jẹ̀ àwọn àyànfẹ́. Bọ̀dá yìí ó gbàdúrà ó kàn lájú òwò everybody. Káńsù ẹ̀jẹ̀ àwọn àyànfẹ́. Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Let's talk to God. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. Let's talk to God. Káńsù ẹ̀jẹ̀ àwọn àyànfẹ́. Cancel blood prayer of the beloved. Àwọn ẹni ọkàn rẹ. Those out of your mind. Àwọn ẹni ọkàn rẹ. Those that have the mind of God. Ogun ikú lórí wọn Olúwa káńsù rẹ̀. Cancel every incident of Àwọn àyànfẹ́ tìrẹ. your own beloved. Àwọn tó jẹ́ tìrẹ. Those that are yours. Olúwa káńsù ikú lórí wọn. Cancel death over them. Ọlọ́run àánú o. God of mercy. Káńsù ikú lórí wọn. Death over them. Àwọn tó jẹ́ tìrẹ. Those that are yours. Àwọn tó jẹ́ tìrẹ. Those that are yours. Àwọn tó jẹ́ tìrẹ. Those that are yours. Olúwa káńsù ikú lórí wọn. Cancel blood bed death over them. Ẹ jẹ́ á fi tara gbàdúrà. Passion. Let's pray with zeal. Ẹ jẹ́ á fi tara gbàdúrà. Let's pray with passion. Let's pray with zeal. Mo mọ̀ pé wá Ọlọ́run wá. I know you've come to seek God. Olúwa káńsù ẹ̀jẹ̀ àwọn àyànfẹ́. Cancel the blood bath. Ikú òjijì lórí àwọn àyànfẹ́ lórílẹ̀‐èdè yìí. Every evil incident over the beloved. Ikú òjijì lórí àwọn ẹni ọkàn rẹ. Your own people of your own mind. Ọlọ́run káńsù rẹ̀. Lord, cancel every part of the incident. Cancel every ugly incident. Sàmì Jésù Kristi Olúwa wá. In Jesus' name, our Lord. Ẹ gbàdúrà yẹn dáadáa. Pray that prayer very well. Ẹ̀mí mímọ́. Holy Spirit, Àṣẹ ọ̀run. authority of heaven, Bínú sí àwọn tó ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ lórílẹ̀‐èdè. be angry with those that are spilling blood in this nation. Àwọn gọ́fmẹ̀ntì
àwọn politician, those in government, àwọn tí ń politicians, ta ẹ̀jẹ̀ sílẹ̀, those spilling blood in this nation, àwọn tí wọ́n fi owó tí wọ́n ní tí wọ́n fi ń pa ènìyàn, those using the money they have to kill people, àwọn tó fẹ́ jogún ilẹ̀, those that want to inherit lands, àwọn tó ń pera wọn lálágbára, those that call themselves the powerful ones, tí ń fi ìyà jẹ àwọn èèyàn lórílẹ̀-èdè. afflicting the beloved in this nation. Ẹ̀mí mímọ́ fi ìbínú rẹ̀ pa wọ́n. Please use your anger to kill them. Ẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀. Let's talk to God. Káàánú kúrò lórí wọn. God, remove mercy over them. Eléyìí tó ti bá dá májẹ̀mú, káńsù májẹ̀mú ẹ̀. The ones you've made covenant with, cancel the covenant. Ẹ̀mí mímọ́ fi ìbínú rẹ̀ bá wọn jà. Holy Spirit, fight them with your anger. Gbogbo àwọn tí ń yọ àwọn àyànfẹ́ lẹ́nu lórílẹ̀-èdè. Those disturbing the blood in this nation. Àwọn tí wọ́n ń kó àwọn Fúlàní jáde, ẹ lọ máa gbé nípa, ẹ lọ máa gba ransom, ẹ lọ máa gba ilẹ̀. Ẹ̀mí mímọ́ fi ìbínú rẹ̀ pa wọ́n. Those that are bringing out the Fulanis, use your anger to kill them. Ó yá ẹgbẹ́ Jésù ẹgbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, ẹ̀mí máa ṣọ́. Ẹ jẹ́ kí ọkàn wa wà nínú àdúrà tí a ń gbà yìí. Let our mind be in the prayer that we are praying. Sàmì Jésù Kristi Olúwa wa. In Jesus' name we pray. Ṣé mọ̀ pé Do you know that? wọ́n ti ń gba mọ́tò ń sìn? Already snatching vehicles. Ṣé mọ̀ pé ó lè ti bẹ̀rẹ̀ fresh? They started stealing now, snatching vehicles. Wọ́n ti ń gba mọ́tò, wọ́n ti ń jalè mọ́tò ń sìn. They are snatching vehicles now. Bẹ́ẹ̀ni àwọn olè ti pọ̀. There are a lot of thieves now. Kí ló fà á? What led to this? Gbogbo àwọn ọ̀dọ́ tó ń ṣe yahoo, ọ̀nà yahoo ò ṣe kí ni? Youth are into Yahoo, they block the Yahoo business. Wọ́n ń gba mọ́tò lọ́wọ́ èèyàn nínú go slow báyìí. Inside goes to down the àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.